ẹsẹ̀ wọ́n gé yàtọ̀ lẹ̀. ẹsẹ̀ yẹn wọ́n ti gbé ní tẹ́lẹ̀. apá ìgan yàtọ̀. apá ìgan ti ń yàtọ̀. wọ́n máa ṣe. olùdáhùn tí mo lè gbé bẹ́ẹ̀ mọ́ o. Wàsíù tó wà sí àyè dédé wọn ìwọ náà yín ìbọn ó ń bọ̀ ni ó tó ń bá gbé bọ̀ máa ń yìn wọ́n padà yìí wọ́n padà yìí wọ́n lè àwọn wo àwọn arúgbó ní ìlú wọ́n bẹ̀rù mọ́ wọ́n jẹ́ bọ́tà kiri lórí lórí ìlú lọ ìlú máa ń wọ̀ ọ́ tó bá ṣẹlẹ̀ náà ni àwọn tó máa kú fún mi. Àbúrò ni wọ́n ṣe? Kílẹ̀ ìwé dàn. Nígbà tó bá ṣe lẹ́yìn lọ́wọ́ fún mi. Nígbà tó fún mi kù fún ara ẹni o. Ọ̀gá life time live lọ yìí kúkú orí ẹni o. Ìyá dákú ẹ̀kú. Dákú ẹ̀kú ló ń bẹ́ ń ta o. Irọ́ ni dákú ẹ̀kú. Zoom. Olùyà. Dádì ẹ̀ ṣé iná ti tàn? Iná ti tàn. Wọ́n làwọn ti sẹ́ǹdẹ̀ sí yín. Ẹ kú sẹ́ńbẹ̀ o. Ẹ jẹ́ sáré sọ ilé. Ó di next week Thursday ká tó ṣílé o. Kí dẹ̀ nìdí ni pé a fẹ́ make sure pé gbogbo nǹkan ready. Àwọn kitchen items, curtain, chair, table, kitchen items. Meanwhile, tiles meanwhile àwọn tiles ẹ̀dẹ̀ ṣe ń ṣe lọ́wọ́. So ọ̀la nọ́mbà wà gbẹ́bọ̀ o, àbí? Bẹ́ẹ̀ni sir. Ọ̀la náà. Ọ̀la nọ́mbà wà gbẹ́bọ̀ o. Wọ́n ti kún àwọn bọ́gláàrì yẹn.
maybe mo wà. So wọ́n bá gbẹ́ bọ́ọ̀lù yẹn lọ́la àbí ìgbà náà bọ̀ náà ọ̀la wọ́n bá gbẹ́ bọ́ọ̀lù lọ́la. So tó máa gbẹ́ bọ́ọ̀lù kí wọ́n tó rán pipe yẹn tán wọ́n gbọ́dọ̀ rán pipe tán tó wọlé. So àṣì monitors dé ó di next week Thursday everything ti máa wà nílẹ̀. A máa ṣe live láàárọ̀ la bí nǹkan bóyá 8 láàárọ̀ 8 Nigeria time láàárọ̀ 8 àbí time ní bọ́ọ̀lù máa dé wọ́n ní very early 8 àbí 9 a máa ṣe live. Ẹgbẹ́ yòókù. Gbogbo àwọn tó ní wàhálà gbogbo ẹmu tó dé fẹ́ǹsì yẹn gbogbo ẹ̀. So ibi ìbáyìí ni gate máa wà. So ibi ni wọ́n ti rí omi. Ibi làwọn bọ́ọ̀ ti rómi. Ibi náà ti rómi so gate. Ibi ẹnu gate náà ti rómi bẹ́ẹ̀ tí ó ní bó ṣe máa ń ṣe. So ẹ bèrè pé ta ni.